ẹ wo bàbá tẹ̀ ń wo picture ẹ̀ lókè yìí ṣé ti rí picture bàbá tẹ̀ ń wo yìí àwọn bandit ti pa o wọ́n ti pa o. lẹ́yìn ìgbà tán gba 75 million naira lọ́wọ́ ẹ̀ tán wọ́n gba 75 million naira wọ́n sì tún pa. member of House of Representatives l'Abuja sì ni. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ share fídíò tá a fẹ́ wò yìí o torí information ni àwọn kan wá ń doubt bóyá orí bí àbí orí bẹ́ẹ̀ ẹ share kí gbogbo èèyàn rí. ara àwọn ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin ilé wa l'Abuja òun ni bàbá yìí tó ń ṣojú ẹkùn Bínríwá Gúrí àti Kirikashama Federal Constituency láti Jigawa State. àwọn bandit ti jí gbé wọ́n sì béèrè fún 75 million naira 75 million naira. àwọn fámílì ẹ̀dẹ̀ ti wá lọ san owó yẹn fún wọn wọ́n ti kó owó yẹn lọ fún wọn bí tán jí gbé pamọ́ sí lẹ́yìn ìgbà tán gba owó yẹn wọ́n dẹ̀ tún pa wọn rìlíìsì ẹ̀. ṣùgbọ́n fídíò tẹ́ ń wo yìí mo ti post ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti post láti bí 3 or 4 days ago ṣùgbọ́n àwọn kan tí a mọra rí tán wo fídíò yẹn wọ́n wá ń bá mi àjọ wá ń jiyàn wọ́n bá mi argue sí pé láyéláyé kò possible pé àwọn bandit ò lè ever pa anybody tó wà ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. mo ní àìmọye tó wà ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà táwọn bandit yẹn náà ti jí gbé tán dẹ̀ ti pa tàbí tán ti jí gbé tán ti gba ransom kó tó di pọ́n filẹ̀ padà ṣùgbọ́n àwọn yẹn ò gbà mo wá tún fídíò yìí ṣe pé ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá wọn fídíò yìí sìn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ share rẹ̀ o kẹ́yìn náà wá confirm ẹ search fún wo wípé member of House of Representatives l'Abuja wo ni àwọn bandit pa ní oṣù yìí inú month tàwa iná pa o wọ́n jí bàbá yìí gbé wọ́n pa wọ́n dẹ̀ tún gba 75 million naira member of House of Representatives l'Abuja dẹ̀ ni even though wà ní gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́lọ́wọ́ mo ṣe bá yín sọ̀rọ̀ wọ́n dẹ̀ jí gbé láàrin Kaduna sí Abuja highway ibẹ̀ náà ti cross ẹ̀ tán ti jí gbé ó fẹ́ lọ gba fọ́ọ̀mù governor ó fẹ́ contest fún governorship election tó ń bọ̀ ní 2027 yìí ó náà fẹ́ contest fún governor ní Jigawa State tó ti wá ó wá wà ní àárín highway Kaduna sí Abuja lójú ọ̀nà pé òun fẹ́ lọ gba fọ́ọ̀mù tó wọ́n fi contest fún governor ibẹ̀ náà ti jí gbé tán ti lọ gbé pamọ́ tán ti béèrè fún owó ìgbà tán wá kó ransom yẹn wá bí almost 75 million naira tán láwọn fẹ́ gbà wọ́n dẹ̀ gba owó yẹn lóòótọ́ wọ́n confirm 75 million yẹn wọ́n dẹ̀ tún pa. ẹ share fídíò yìí ìdí tí mo tún fi padà tún fídíò yìí ṣe ni pé àwọn kan tá a jọ mọra rí wá bá mi àwájọ ń argue wọ́n sọ pé kò possible kí àwọn bandit yẹn pa tàbí kan jí anybody tó wà ní gọ́ọ̀mẹ̀ntì gbé wípé ordinary person àwọn mẹ̀kúnnù nìkan náà ń jí gbé mo wá ní kò rí bẹ́ẹ̀ pé wọ́n ń jí lára wọn náà gbé news yẹn kan rampart ni mo tún fi tún fídíò yìí ṣe kí ọ̀pọ̀lọpọ̀ náà wá search fún kẹyẹ wò pé ṣé lóòótọ́ ni wọ́n jí anybody tó jẹ́ orúkọ yẹn gbé tó dẹ̀ jẹ́ member of House of Representatives active member lọ́wọ́lọ́wọ́ kó tó di pọ́npá kò tí ì parí gọ́ọ̀mẹ̀ntì wọn fi pa ó wá fẹ́ lọ gba fọ́ọ̀mù tí ó fi contest fún governor náà ti jí gbé yẹn wọ́n dẹ̀ gba ransom wọ́n dẹ̀ tún pa. torí náà nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ń jiyàn gbé yẹn àwọn ọ̀daràn yẹn ó ti kọjá ẹnu even ó ti kọjá agbára ìjọba Ọlọ́run bá ní kó jọ kó bá wa ṣe gbogbo ká máa tún wá fèpè ránṣẹ́ àbí ká tún máa fèpè support government kò rí bẹ́ẹ̀ o kò sẹ́ táwọn ọ̀daràn yẹn rí tán ní gbé o Ọlọ́run má jẹ́ ká ṣe kò ń gẹ́ wọn má jẹ́ kán mọ̀nà ọ̀dọ̀ wa ni àwọn anybody tán bá rí wọn gbé ni wọn mọ anybody torí náà àdúrà lọ̀rọ̀ yẹn gan tún gbà kì í ṣọ̀rọ̀ ìpè rárá pé Ọlọ́run bá kó jọ kó má jẹ́ kán mọ̀nà ọ̀dọ̀ wa kó má jẹ́ kán ya ọ̀dọ̀ wa kọ́lọ́ndẹ̀ fi agbára ìjọba ká wọn ó tán ìyẹn ò kì í ṣọ̀rọ̀ ìpè mọ́ ẹ share fídíò jẹ́ kọ̀pọ̀lọpọ̀ rí kán lè mọ̀ pé information yẹn jẹ́ new ẹni tó bá tún wá ń doubt kó confirm ẹ jọ ní under comment section ẹ̀yin tí ẹ bá wá padà confirm ẹ tẹ̀ sí di comment section yẹn pé confirm so that kí many people lè rí pé message yẹn ó jẹ́ new ẹ jọ.